Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ẹ má bínú, ẹ̀yin obìnrin, ẹ má jẹ́ kọ́rọ̀ mi máa bí yín nú. Mo sọ fún yín wípé tó bá ní ìyá tó dáa, kódà kó jọ́kọ ẹ ló jẹ̀bi, ìyá tó bá fẹ́ kó gbélé ọkọ, kò ní sọ lójú ọkọ ẹ pọ́kọ ẹ ló jẹ̀bi, kò dẹ̀ ní jẹ́ kó mọ̀ pọ́kọ ẹ ló jẹ̀bi. Ó máa fi àìdíà máa pẹ̀tẹ́ ni, bẹ̀ kò ní jẹ́ kó mọ̀, torí àwa obìnrin nígbà míì tí wọ́n bá fún wa ní àwọn àyè kan, tó bá gbé wa gẹṣin, a máa ń sọ pàkọ́ ni. Ní tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ni wípé ọ̀rọ̀ àìmá lè kóra ẹni níjàánu fún àwọn obìnrin. Even kí ọkọ ẹ ṣe nǹkan tí ò dáa, kó jẹ́ pé ọkọ ẹ òun ló ṣẹ̀ ẹ́, kò lẹ́tọ̀ọ́ sí obìnrin láti máa sọ fọ́kọ ẹ pé àló ò ní rònú bó ṣe dàgbà tó yìí, at your age o dẹ̀ ń ṣe báyìí, kí ló dé tó ń rí báyìí, please kó máa ṣọ̀nà ẹ̀, kó máa sọ̀rọ̀ sí bí ẹni wípé àbúrò ẹ̀ ló ń bá sọ̀rọ̀. Yes, òun ló ṣẹ̀ ẹ́. Even tí ọkọ bá ṣe èèyàn gan, èèyàn tí láṣẹ fi ọ̀rọ̀ tó máa sọ sí kò ní jẹ́ ọ̀rọ̀ àlùfàǹṣá, torí nígbà míì tó bá ṣẹ̀ ẹ́ tó sọ̀rọ̀ àlùfàǹṣá sí kò ní realize mistake ẹ̀, ọkàn ẹ̀ máa dípa ni. Tó bá dẹ̀ ṣọ́ra, ìwọ tó jàre ó máa padà wá jẹ̀bi látara rí pé àìmá lè ní àwọn tó dáa láti fi sọ̀rọ̀. Nígbà míì tá bá wo bí kinní yẹn ṣe ń ká wa lára gẹ́gẹ́ bí obìnrin, a lè ti fẹ́ máa lọ ká fẹ́ máa sọ nǹkan tí ò yẹ ká sọ, but ó yẹ ká lè ní làákàyè àti ọgbọ́n láti tètè pera wa padà. In short, know when to stop. Ẹ jẹ́ ká mọ̀ gbà tó yẹ ká dá ọ̀rọ̀ dúró. Ẹ jẹ́ ká mọ̀ bí tí limit wá dé, ẹ jẹ́ ká mọ̀ bí tó yẹ ká lè sọ̀rọ̀ dé. A ní àwọn ọkùnrin yìí ṣẹ̀ ọba ni wọ́n, ẹ jẹ́ ká ṣe wọ́n bí ọba. Ó yẹ kẹ́ mọ̀ pé tí n bá ti ń sọ̀rọ̀, ọkùnrin tó wà responsible ni mò ń sọ. Mi ò sọ ọkùnrin àjàràbùkà, mi ò sọ ọkùnrin tó jẹ́ pé tó bá sọ ẹyọ kan gan ó wọ̀tí láti fún ní bíi 5. Mò ń sọ àwọn ọkùnrin tó jẹ́ wípé ìwọ gan mọ̀ wípé wọn ò ń ṣe ẹni tí ó yẹ kó fi wọ́lẹ̀. Ìwọ gan mọ̀ wípé tó bá rìn tí orí wọn bá jì, kì í ṣe pé bóyá wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀, bọ̀ kò ń ṣe àwọn ọkùnrin tí wọn ò lẹ́kọ̀ọ́, àwọn ọkùnrin tí wọ́n ń gbé ìjòkó, wọ́n máa ń gbé ìjòkó bá obìnrin jókòó láti máa tàkú ọ̀rọ̀ sọ. Mi ò sọ àwọn ọkùnrin yẹn, mò ń sọ àwọn ọkùnrin tó mọ̀ wípé bóyá lẹ́ǹkọ̀ọ̀kan tíjà bá ṣẹlẹ̀, bóyá wọ́n ṣẹ̀ ẹ́ láti mọ bí a ṣe máa bite tongue wa. Kò ń ṣe bí ọ̀rọ̀ bá ṣe wá sí wa lẹ́nu àbí sí wa lọ́kàn la ṣe máa jùlù wọn gbìyì. Ìmí a máa sọ fún ọkọ ẹ̀ pé ẹ ṣe ń ṣe bí ẹni tí ò lọ́pọlọ báyìí, báwo lẹ ṣe ń ṣe bí ọmọdé ẹ̀ níròrí báyìí, báwo lẹ ṣe ń ṣe báyìí. Á dẹ̀ máa lo ẹ fọkùnrin yẹn, á dẹ̀ máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí. Ẹlòmíì ọkọ ló máa jẹ̀bi, ṣùgbọ́n látàrí ọ̀rọ̀ tó ń sọ o ò ní jẹ́ kí ọkọ yẹn lè ṣe sọ́rì fún ẹ. A mọ̀ káwọn ọkùnrin mi ò mọ sọ́rì ṣe. O ò ní jẹ́ kí ọkọ yẹn lè ṣe sọ́rì fún ẹ látara ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu. Wá jaka kí ọkùnrin yẹn máa fi sóbà tó fi máa ronú. Wàá jẹ́ kó máa misbehave, kò ní lè sọ sọ́rì mọ́. Gbogbo ìgbà tọkùnrin bá ti ń sọ̀rọ̀ nígbà míì, ẹ jẹ́ ká máa dákẹ́. Tọkùnrin bá ti ń sọ̀rọ̀ tó ń sọ àsọtán ọ̀rọ̀, ẹ jẹ́ ká máa dákẹ́. Tó bá possible, ẹ jẹ́ ká record nǹkan tó sọ fúnra rẹ̀, so that inú ẹ̀ bá wálẹ̀, bá ní kẹ́ record, mi ní kẹ́ lo against ẹ o, mi ní kẹ́ fi ṣe jàmbá o, mi ní kẹ́ fi ṣìwàwò. Nígbà míì tá bá dákẹ́, àwọn ọkùnrin máa ń padà wá bẹ̀bẹ̀. Tó bá dé wá padà wá bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tá bá play nǹkan tán ṣe fún wọn, ó máa ń jẹ́ kí wọ́n lè check ara wọn nígbà míì tí wọ́n bá ń bínú. Á dẹ̀ lè jẹ́ kí wọ́n respect wa. But ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tí ọkọ yín bá ń bínú níta lójú àwọn ọ̀rẹ́ yín, tó bá sọ̀rọ̀ gan, ẹ máa fún tán ni, ẹ máa gbé hánu ni. Tọkọ yín bá sọ̀rọ̀, ẹ máa sọ̀rọ̀ over ọkọ yín, ẹ tí ẹ ní jẹ́ kó land rárá. Ẹ máa sọ̀rọ̀ over ẹ̀, àti ẹ ní rójú tú ọ̀rọ̀ gan. Tó bá ń sọ̀rọ̀, tó bá ti ń sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ jẹ́ ká máa bite tongue wa. Then tó bá ṣẹ̀, tọkùnrin bá ṣẹ̀ gan, wípé òun ló ṣẹ̀, ó dẹ̀ rí pé òun ló ṣẹ̀. Nígbà míì tá bá sọ àwọn ọ̀rọ̀ tí ò dá, àwọn ọ̀rọ̀ jù gan, kò kí ń jẹ́ kí wọ́n lè ní ìrònú pìwàdà. Ó máa ń jẹ́ kí ọkàn wọn máa le didi ni. Àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé tó bá sọ,
ọkùnrin tó bá ní kàn ṣe ọkùnrin tó bá responsible ló lè jẹ́ pé tó àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé tó bá rọra sọ níwọ̀nba ọkùnrin tó wà responsible á máa feel guilty kí nìyà dẹ̀ máa jẹ á máa jajẹ nínú kò ní lè sùn kò ní lè wo tí ò bá apologize fún ẹ but ọ̀pọ̀lọpọ̀ yín gan ọ̀rọ̀ yín gan máa ń pa apology nínú ọkùnrin ni ọ̀rọ̀ yín gan ò kí ń jẹ́ kọ́kùnrin rántí apology ọ̀rọ̀ yín gan kàkà tọ́kùnrin bá rántí apology á tún máa wò ó pé tó ń bá apologize fún yín ọmọ àlè lòun torí pé ẹ ti sọ̀rọ̀ jù ẹ lè máa bá ọmọ ọkùnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ọmọ ilé yín ni ẹ lè máa bá ọkùnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá àkọ́bí yín sọ̀rọ̀ ẹ lè máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá àbúrò yín sọ̀rọ̀ èmi ń sọ fún yín pé ọkùnrin tó bá wà responsible tó bá ń tọ́jú yín tó dẹ̀ ń ṣe déédéé fún yín ọba ni ó yẹ kẹ́ máa treat ẹ̀ bí ọba nǹkan kan gan ẹ máa pè é lọ́ba ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó máa make ọkùnrin yẹn feel wípé kò sẹ́lòmíì mọ́ láyé fún yín àfòun ẹ jẹ́ kọ́rọ̀ yẹn máa tinú ọkàn yín wá ẹ máa rí aṣọ àwọn ọkùnrin yìí tí wọ́n bá ń ṣe dáadáa pẹ̀lú yín ẹ má máa jẹ́ kó jẹ́ pé mistake tí wọ́n bá ṣe nìkan la máa gbé sórí ìgbà tí wọ́n bá ṣe nǹkan tó dáa náà ẹ jẹ́ ká máa gbé wọn sórí ìgbà tí wọ́n bá ṣe nǹkan ẹ jẹ́ ká máa gbóríyìn fún wọn ìgbà tí wọ́n bá ọkùnrin tí ẹ máa ń fẹ́ tóun bá ṣe nǹkan fún ẹ gan kó sọ fún àwọn tó súnmọ́ ẹ àbí bí àwọn èèyàn pé kí wọ́n dúpẹ́ lọ́wọ́ òun but ìyí tó bá ṣe àìdá fún yín lẹ máa lọ fẹjọ́ wọn sùn lẹ máa sọ ibi tí wọ́n bá ti ṣe dáadáa sí yín ẹ ní kó bá yín dúpẹ́ lọ́wọ́ wọn mi ò ní yé sọ ẹ̀yin obìnrin kan horrible ẹ terrible ẹ̀yin obìnrin kan ẹ suppose láti bá ọkùnrin gbé ẹranko ni àwọn obìnrin kan ẹ̀yin obìnrin kan tí ọkùnrin bá ń jí báyìí ó ń jí rí bànújẹ́ ni tó bá ń sùn ó ń sùn rí bànújẹ́ ni ẹ fi ọjọ́ kan fún ọkùnrin ní ayọ̀ rí I'm talking about ọkùnrin tó wà responsible ọkùnrin tó ń ṣẹ̀tọ́ ẹ̀ tíyàn bá ra òyì ó yẹ kó máa kọ lójú ni mi ì sọ pé ọkùnrin ò kí ń misbehave but ẹ má máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ míì tí ìyá ọmọ irú tí ìyá ẹlòmíì ò lè bá ọmọ ẹ̀ sọ mọ́ nígbà torí pé ọkùnrin ẹ̀ ó ti bàlágà ó ti dàgbà ó ti ń bímọ ìyá wọn respect wọn kò lè bá wọn sọ̀rọ̀ anyhow ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó wọn ẹ máa bá wọn sọ ẹ máa sọ sí wọn anyhow ẹ wá ní kífẹ́ wà ẹ wá ní kí òbó yín wù wọ́n dó ẹ wá ní òbó yín ò ní rùn sí wọn ordinarily òbó ẹ máa rùn sí òbó ẹ máa rùn sí òbó ẹ máa rùn sí ọkùnrin tó bá ní rìgáàdì fún òbó ẹ máa rùn sí ọkùnrin tó bá mọ̀rọ̀ sọ fún ọkùnrin tó bá ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí tó ń sọ fún pé ẹ ronú ni ẹ ṣe máa ń behave bí ẹni tí ò lọ́pọlọ báyìí ẹ ṣe ń behave gíní kan wàá máa sọ fún ẹni tó fẹ́ pé ó ń behave bí ẹni tí ò lọ́pọlọ wàá máa sọ fún ẹni tó fẹ́ pé ó ń behave bí ọ̀dẹ̀ wàá máa pe ọkọ tó fẹ́ tó ń dún ẹ náà dẹ̀ wàá máa pọ ọkọ tó fẹ́ ní wèrè wàá máa pọ ọkọ tó fẹ́ ní ọ̀sìnwín tó bá tiẹ̀ máa sọ owó àwọn ọ̀rọ̀ yẹn sọ sínú ẹ má sọ síta kí ọkùnrin gbọ́ tó o bá sọ síta òbú ẹ máa di àkàntì níwájú ọkùnrin náà á prefer láti lọ dóbò ń tajú kó dóbò ẹ lọ òbú ẹ ò lè rẹ́rìn sí òbú ẹ ò lè rẹ́rìn sírú ọkùnrin tó o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ọkùnrin tó o bá sọ ọ̀rọ̀ ìwúrí fún ọkùnrin tó bá make go feel important ọkùnrin tó bá jẹ́ kó máa wò pé lẹ́yìn ẹ kò sẹ́lòmí bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ọkùnrin yẹn o ní ọ̀gọ̀rọ̀rọ̀ èèyàn but jẹ́ ọkùnrin tó bá make feel pé lẹ́yìn ẹ kò sẹ́lòmí o ò lè rojú rere o ò lè rojú òbú ẹ ò lè rí ojú rere okó ẹ kódà kó jẹ́ òbú ẹ ló táìtì jù ní gbogbo ayé tó bá fokó sí ó máa ṣò lẹ́nu okó ni kó jẹ́ pé òbú ẹ ló táìtì jù ní gbogbo ilé ayé yìí kò lè rí ìdùnnú lára òbú ẹ ní láti kọ́ bí wọ́n ṣe ń bá ọkùnrin sọ̀rọ̀ even tó bá ṣẹ̀yìn ẹ máa keep quiet tó bá ń sọ̀rọ̀ ẹ máa bite tongue yín pẹ̀lú ọkùnrin tó bá ń sọ̀rọ̀ ó bẹ́tà kẹ́yìn record kẹ́ play ẹ̀ padà fún wọn pé sórí lágbájá nǹkan tó sọ lélẹ́yìí mo yìí ní pé rìkọ́dì yẹn pé kẹ́ rìkọ́dì ẹ̀ pé kẹ́ wá fi eyín yẹn kẹ́ fi jẹ wọ́n lẹ́sẹ̀ létà pé kó lè torí tẹ́ bá rìkọ́dì ẹ̀ tẹ́ play ẹ̀ fún wọn nígbà tẹ́ bá ń ṣeré ìjọ mi tínú bá ń bí wọn ẹ̀rù á máa bà wọ́n pé kẹ́ má rìkọ́dì wọn so wọ́n á máa mọ nǹkan tó máa sọ jáde lẹ́nu bọ̀ nígbà tó jẹ́ wípé
kan tó sọ ẹyọ kan ẹ̀yin gan ti fún wọn ní mẹ́rin àwọn náà wá mẹ́jọ tó máa fi reply yín tó máa jó yín lára ẹ̀yin náà wá mẹ́fà àwọn náà wá 20 tó máa fi reply yín tó máa jó yín lára á wá di tatantoto ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti sọ ọkùnrin yín dẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ti sọ ọkùnrin yín dẹlẹ́jọ́ wẹ́wẹ́ báwo dé la ṣe ń sọ ọkùnrin dẹlẹ́jọ́ wẹ́wẹ́ nígbà tẹ́ bá bu lábu fún òun náà fẹ́ bu yín ní aburùn á fẹ́ fún yín láburí bẹ́ẹ̀ bá ṣe ń bu á máa wá èébú kún èébú tó máa fi bú yín padà ó pẹ̀pẹ̀ ó dẹlẹ́jọ́ wẹ́wẹ́ alátatantoto ni ẹ lọ ṣọ́ ẹnu yín ẹ̀yin lẹ ń kọ́ ọkùnrin yín ní ẹjọ́ wẹ́wẹ́ tẹ́ ẹ bá dákẹ́ fún wọn tẹ́ ẹ sọ̀rọ̀ wọn á tètè àwọn náà máa dákẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ tẹ́ bá ń fún wọn lésì wọn á máa wá ọ̀nà míì tó máa fi máa fún yín lésì tó máa dùn yín sí wọn á di alátatantoto wọn á dẹlẹ́jọ́ wẹ́wẹ́ wọn á di ènìyàn tó useless lójú yín ìyẹn ò dẹ̀ da ìyẹn gbọ́ títà ó jókòó ẹ̀yin obìnrin akóni síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ̀yin obìnrin aláìní tìjú ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ń so aṣọ mọ́ tẹ́ máa wú aṣọ mọ́ àyà tẹ́ máa jà nínú ilé ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ́pọlọ tẹ́ pé tí ọkọ bá ti wá jíjẹ mímu lọ ìgbà tọ́kọ bá máa wálé ọ̀ràn míì tẹ́ ti dá sílẹ̀ lọ́kọ máa wá bá bẹ́ẹ̀ bá neighbor jà ẹ̀ bá ra àdúgbò jà bẹ́ẹ̀ bá ra àwìn lọ́wọ́ èèyàn tó máa wá pariwo lé yín gbogbo ọjọ́ ayé tí yín embarrassment lẹ máa mú wá fọ́kọ bíi pé kẹ́ lọ lé onílé kẹ́ lọ mú nǹkan tí ò ń ṣe tiyín bíi pé kẹ́ lọ ra ọjà àwìn kẹ́ má san kó wá máa kọlẹ̀kùn yín kó di pé wọ́n ń fà yín wọ́n ń fa ọkọ bíi pé kẹ́ lọ wájà bíi pé kẹ́ máa bá neighbor jà kẹ́ máa bá àwọn ará inú ilé jà tọkọ bá dé ìjà pé ti dájà lẹ̀ ẹni tó dé tó fẹ́ wá sùn ìjà pé ó ti jà lẹ̀ kó tó dé ló máa wá bá bẹ́ẹ̀ ṣe ń bára àdúgbò jà bẹ́ẹ̀ lẹ́ ń jà lódò lẹ́ ń jà níbi tó ti ń pọnmi lẹ́ ń jà níbi tí wọ́n ti ń ra nǹkan lẹ́ ń jà nínú àárín ọjà ìmí á jà nínú ilé wọn á ya sí wòwò nínú ilé tó ń gbé ẹ ní tìjú gbogbo orú nǹkan báyẹn máa ń mú ìfẹ́ obìnrin kúrò nínú ọkùnrin ni ọkùnrin tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ tó dé wá bájà tó dé wá bẹ́jọ́ báwo ló ṣe fẹ́ kí ìfẹ́ yẹn kó gbilẹ̀ lára ẹ̀ báwo ló ṣe fẹ́ pé ìjọ́ mi ń bò bá ti dé bẹ́jọ́ lẹ́ẹ̀mejì tó bá dé lẹ́ẹ̀kẹta á kúrò níbi iṣẹ́ á jáde á lọ gbá obìnrin mi á lọ dóbìnrin mi á wò pé tóun bá délé ní time tó yẹ kóun délé òun máa bá ẹjọ́ kóun kúkú délé lóru bóyá táwọn neighbor á ti sùn sódà tó bá máa fi di àárọ̀ ọjọ́ kejì kan tó jí òun tún ti jí lọ nítorí ó ti mọ̀ pé tóun bá délé neighbor wá fẹjọ́ ẹ̀sùn ó ti bá neighbor jà ó ti bá àwọn èèyàn jà ọ̀pọ̀lọpọ̀ yín gan tí ọkọ yín jẹ́ landlord ẹ̀yà máa ṣe ìyá yáàdì landlady gbogbo èèyàn lẹ́ máa bá jà àṣẹ tí ọkọ yín gan ò pa tó nílé òun lẹ́yìn máa fẹ́ kó múlẹ̀ ẹ fẹ́ máa ṣe kárí mi ẹ bá gbogbo èèyàn jà nígbà tó bá dẹ̀ ti jẹ́ oníjà alájàngbìlà tọkọ bá ti palẹ̀ mọ́ níbi iṣẹ́ agbalẹ̀ àlè lọ á dé lóru níbi ìgbà tí gbogbo èèyàn á ti sùn tí wọ́gán á ti sùn tí ò ní sẹ́ni tó máa wá rojọ́ fún tó bá dàárọ̀ ọjọ́ kejì kan tó jí ó tún ti lọ ẹ lọ jáwọ́ ẹ lọ túwọ̀ ara yín ṣe ẹ̀yin ìyàwó akónisíta bí ọmọ ọjọ́ mẹ́jọ ìyẹn gbọ́ títọ́ ojókòó sabarikolo.com ó ti wà on ẹ̀yin tẹ́ ti register ń bẹ ẹ lè send message wọ́n ti rectify problems tó wà ń bẹ ẹ lọ register ń bẹ ẹ má jáfara ire o ó dàbọ̀.